Ẹ̀yin olólùfẹ́ fíìmù Omi Ara, gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé fíìmù yìí dùn púpọ̀. Àmọ́ kí a tó tẹ̀síwájú, ẹ má gbàgbé láti tẹ subscribe button, ẹ like kí ẹ sì kọ́mẹ̀ntì òṣèré tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù Omi Ara yìí. Gẹ́gẹ́ bí ẹ̀yin tẹ́ ń bá wa lọ nínú fíìmù yìí, nínú apá kìíní fíìmù yìí ni a ti rí ibi tí arábìnrin Àbẹ̀ní tí ó ti padà lóyún fún ọkọ rẹ̀ ìgbà kan rí tí orúkọ rẹ̀ ń jẹ́ Kọ́ládé, tí Adékúnlé sì padà mọ̀ lẹ́yìn ọ̀rẹyìn, léyìí tí ó fà á tí Adékúnlé fi lé jáde kúrò ní ilé rẹ̀. Gẹ́gẹ́ bí a ti mọ̀, Adékúnlé ni arákùnrin tí ó fẹ́ pẹ̀lú ọmọ kankan ṣoṣo tí ó kúkú nígbà tí ọkọ rẹ̀ Kọ́ládé tí ó fi sílẹ̀ lọ. Àmọ́ lẹ́yìn ìgbà tí Adékúnlé bínú tán tí ó sì lé arábìnrin Àbẹ̀ní jáde pé kó máa lọ sí ilé ọkọ rẹ̀, òun ni Àbẹ̀ní ni ó sì kó ti ọkọ rẹ̀ lọ tí wọ́n sì jọ ń gbé nígbé ayé àlàáfíà. Àmọ́ lẹ́yìn ọdún mélòó kan ni Àbẹ̀ní bí oyún inú rẹ̀ pẹ̀lú ọmọ kan ṣoṣo tí ó wà nílẹ̀ tẹ́lẹ̀, tí wọ́n sì jọ ń gbé nígbé ayé àlàáfíà pẹ̀lú ọkọ rẹ̀ pẹ̀lú ọmọ méjì. Àmọ́ kò pẹ́ kò jìnnà ni àjálù burúkú ni ó ń ṣẹlẹ̀ nínú ilé Kọ́ládé àti Àbẹ̀ní pẹ̀lú ọmọ méjì tí wọ́n bí. Látàrí pé Kọ́ládé lọ ṣe oògùn owó ni tí kò sì jẹ́ kí ìyàwó rẹ̀ Àbẹ̀ní kí ó mọ̀, torí yóò ya gbogbo alẹ́ nu wípé báwo ni ọlá Kọ́ládé ṣe sáré pọ̀ sí láàrin ọdún mélòó sígbà wo. Àmọ́ wọ́n ní kí Kọ́ládé kí ó fi àkọ́bí rẹ̀ san ẹ̀jẹ́ nínú ẹgbẹ́ yìí, òun ni Kọ́ládé kọ̀ tí ó fárígá, léyìí tí wọ́n sì sọ fún un wípé tí ó bá ti kọ̀ láti san ẹ̀jẹ́ àwọn máa gbà á lágídí. Èyí ni ó fà á tí nǹkan fi ń dàrú fún Kọ́ládé àti ẹbí rẹ̀. Ẹ wo ilé-iṣẹ́ tí Kọ́ládé dá sílẹ̀ pẹ̀lú owó yìí, gbogbo ẹ̀ ni ó jóná tán pátápátá. Bẹ́ẹ̀ sì ni ilé ìfowópamọ́sí tí ó sì gbẹ́sẹ̀ lé ilé tí wọ́n ń gbé. Èyí ni ó fà á tí Kọ́ládé àti àwọn ẹbí rẹ̀ tí wọ́n fi padà sí ẹsẹ̀ àárọ̀ tí wọ́n sì ń gbé inú yàrá kan nílé tí wọ́n bù wọ́n. Ẹ wò ó lẹ́yìn ọ̀rẹyìn ni a gbọ́ tí àrùn rọpárọsẹ̀ tí ó mú Kọ́ládé, àmọ́ lẹ́yìn ọ̀rẹyìn ni Kọ́ládé padà fi ilẹ̀ ṣaṣọbora tí ọ̀kan nínú àwọn ọmọ rẹ̀ tí ó sì jẹ́ Ọlọ́run nípè. Ẹ wò ó, ẹ má jẹ́ ká sọ̀rọ̀ jù. Tí ẹ bá fẹ́ wo apá kejì fíìmù Omi Ara yìí, ẹ tètè lọ sí orí YouTube channel Libra TV. Ibẹ̀ lẹ́ ó ti máa wo apá kìíní àti apá kejì fíìmù Omi Ara. Àmọ́ lọ́dọ̀ wa níbí, ẹ má gbàgbé láti tẹ subscribe button, ẹ like kí ẹ sì kọ́mẹ̀ntì òṣèré tẹ́ nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù Omi Ara yìí. Ẹ ṣé gan tẹ́ ń gbọ́ wa. Ire o, ire lójú owó rí. Ó dàbọ̀.